kéré o májèlé tó léwu fún àgọ́ ara ni oúnjẹ Indomie vegetable flavour àti ń kó kúrò lọ́jà NAFDAC kìlọ̀. àjọ tó ń rí sí oúnjẹ àti oògùn lílò ní Nàìjíríà NAFDAC mà ti kéde pé oúnjẹ oníṣẹ́jú àyà Indomie kan Indomie vegetable flavour ó mà léwu fún jíjẹ. iléeṣẹ́ tó pèsè oúnjẹ náà ó sì ti ní kí wọ́n kó kúrò lọ́jà. nínú àtẹ̀jáde kan tí ọ̀gá àgbà àjọ náà ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyè tó mọ̀ buwọ́lù ó fìdí rẹ̀ múlẹ̀ pé oúnjẹ ọ̀hún kò wà lóde fún títà ní Nàìjíríà lọ́wọ́ yìí nítorí orílẹ̀-èdè France ò ní wọ́n ti ń pèsè rẹ̀. àmọ́ ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti rí dájú pé ẹnikẹ́ni kò kó oúnjẹ ọ̀hún orílẹ̀-èdè Nàìjíríà. àtẹ̀jáde náà sọ pé fún ìdí èyí NAFDAC ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí láti rí dájú pé oúnjẹ tí wọ́n ní kí wọ́n má kó kúrò lọ́jà náà kò wọ Nàìjíríà. a ti bẹ̀rẹ̀ ìtọpinpin káàkiri àwọn ẹkùn àti ìpínlẹ̀ wa. a sì ti pàṣẹ fún àwọn adarí ẹkùn àtàwọn ti ìpínlẹ̀ kí wọ́n kó àwọn oúnjẹ náà kúrò lọ́jà tí wọ́n bá ti kófìrí rẹ̀. Adéyẹyè ní àwọn ti sí ẹ̀ka àjọ náà tó ń ṣọ́ etí òkun ní gbẹ́rẹ́ ìpàkọ́ láti dènà oúnjẹ ọ̀hún àtàwọn oúnjẹ míì tí kò buwọ́lù kí wọ́n má lè wọ Nàìjíríà. gẹ́gẹ́ bó ṣe sọ noodles ó wà lára àwọn oúnjẹ tíjọba àpapọ̀ tó ti gbẹ́sẹ̀ lé pé wọn kò gbọ́dọ̀ kó wọ Nàìjíríà. ó ní ó ṣe pàtàkì láti sọ pé Indomie ó wà lára àwọn oúnjẹ tíjọba àpapọ̀ tó fi òfin dè pé wọn kò gbọ́dọ̀ wọ Nàìjíríà. kò sí àyè láti kó wọ Nàìjíríà. èyí túmọ̀ sí pé yóò ṣòro fún oúnjẹ tí a ń sọ yìí láti wọ orílẹ̀-èdè yìí. NAFDAC ní bó tilẹ̀ jẹ́ pé ìkéde yìí ti wà níta òun kò dẹ́kun àti máa ṣọ́ àwọn oúnjẹ tó wọ Nàìjíríà lójúlẹ́sẹ̀ láti rí dájú pé oúnjẹ tí wọ́n ń sọ náà kò sí níbẹ̀. kọ́lọ́n ọba Elédùmarè kó má jẹ́ àsìjẹ. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ wò wá o aburú ò ní ṣe ẹnìkọ̀ọ̀kan wa lágbára Elédùmarè á sọdún ayọ̀ o.